tawa ba magaji yo ayo ilé tuntun inshallah ìyá náà ń bẹ ń jòkó njọ́ náà tóun náà ń dunnú ipe mi náà lọ́lọ́run ṣe báyìí fún lójú ẹ̀mí mi. tó ẹ̀yin tí ẹ ń rojọ́ ẹjọ́ torí Ọlọ́run ẹ fún ọ̀rọ̀ Ọlọ́run lé ẹ dákun Ọlọ́run ní kẹ́yìn náà lábùkù. ọ̀ya oúnjẹ ni mo wá rojọ́ báwọn. ẹni tí o bá ti jẹun ẹ fún olóúnjẹ kó jẹun tó bá ti jẹun kó wá jẹ mí. ọ̀rọ̀ àlọ́ ní bá ti ń rojọ́ báwọn oúnjẹ nu. jókòó ti sún wọn ebi ti pa ẹlòmíì fọkànbalẹ̀ ó jẹun. ìyá wa náà wá ń dunnú níjọ́ náà ibi tí ìyá náà jòkó sí ó dàbí ìgbà tí ń wo bẹ̀ báyìí. La ilaha illallah. èyí jẹ́ àmà wípé ìyá wa Amina rahimahullah. ọba ìbànújẹ́ kú láyé. alhamdulillah. ìbànújẹ́ ló pa òbí mi ìbànújẹ́ lérí ọmọ àmọ́ ìdùnnú ìyá wa Amina bá kú láyé. alhamdulillah. torí wípé wọ́n rí oúnjẹ ọmọ wọ́n sì rí ìjẹ yẹn ọmọ kún tó lọ. alhamdulillah. ọlọmọsàbà wa kẹyà náà. amiina ya allah. abarikola muhammadu rasulullah. sallallahu alayhi wa sallam. ala sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. qul huwa allahu kan fún yàrá Amina. bismillahir rahmanir rahim. qul huwa allahu ahad. allahu samad. lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. àmín. gbogbo jama lápapọ̀ asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. bí kì í bá ṣe anabi. sallallahu alayhi wa sallam. tó sọ fún wa pé baligu anni walaw aya. sallallahu alayhi wa sallam. anabi ní ẹ bá ń jíṣẹ́ mi fáwọn èèyàn tí ń bá lọ kódà bó ṣe aya kan lẹ́ẹ̀bà jẹ́ fún wa kẹ́lí mi anabi èmi ni mo pé ọlọ́run ló sọ fún mi bẹ́ẹ̀. hayyakumullah. bí kì í bá ṣe bẹ́ẹ̀ wá sí ọ̀fẹ́ wúlò má. hayyakumullah. tọ́lá àwọn èèyàn rẹ̀ di àti gbọ́ wá sí má. karamakumullah. àtàbí òkú báyìí ètí máa wúkọ́ wọn náà ni pé wọ́n gbọ́ ní tí ó pa wọ́n lẹ́nu. la ilaha illallah. aláàfẹ́ gbọ́ bànújẹ́ ìbànújẹ́ ó sì fi wálẹ̀ jọ kan. la ilaha illallah. alẹ́ àwọn àfa àwọn wọn bá ti ń sọ̀rọ̀ èèyàn máa wá sunkún ẹlòmíì ò ní fẹ́ jòkó ń wá sí tí ó pa á lẹ́kún. alọ́rọ̀ àfa yẹn gbogbo ọ̀rọ̀ rẹ̀ wọn bá ti ń sọ̀rọ̀ báyìí ẹ̀ máa sunkún ni alóhùn wẹ́ni tí ó pa òun lẹ́rìn. bá a ti wá ń wá ẹ̀rín tó náà ìbànújẹ́ òfin wálẹ̀ èsì àwọn ìyá yìí báyìí ẹ̀yọ́ ọmọ olóòkú ẹ̀fẹ̀ kan dé máa wọnú lé lọ. a nídìí yìí níta bá ń sọ ọmọ dọ́dọ̀ yín nulẹ̀ ẹ̀fẹ̀ kan kú ń bẹ̀ wẹ́ wọlé lọ. ẹnìkan ọ̀gbọ́dọ̀ dọ́dọ̀ mágàjì táyì pariwo àṣì. àbùkù ló kù bá. bẹ́ẹ̀ obìnrin ọba wọnú lé lọ tí. lẹ́yìn eléyìí. mo mọ bọ́ọ̀lù ní kọ́sìm. hayyakumullah aláàfẹ́. àfẹ́ gbọ́ ìbànújẹ́ ó sì fi wálẹ̀ ńgbà kan. hayyakumullah. ẹ bá sí orí méjì alẹ́ sìn ìbànújẹ́ lẹ́rìí mẹ́ kẹ́ ẹ tó rí ìdùnnú ẹyọ kan ìyẹn ó ti rí ní tí ó bànújẹ́ mẹ́wàá. ó wá di wípé wá sí ọ wá fẹ́ wúlò mọ́ ibi àwọn yẹn bá ti ń gbọ́ ibẹ̀ náà ni ó ti máa bọ́lẹ̀ padà lára. hayyakumullah. àwọn ọ̀rọ̀ tí ó wá wúlò láyé tí ó ṣe làákà yìí láǹfààní tí ó fi mímà kún mímà wa òun làwọn yẹn wá gbé pọn àtà àwọn tọ́jà fún wa sí náà kó wá náà ti wá ya ọ̀lẹ kó wá náà ò lè ka tírà mọ́. babara afa tó wá tó tójú bọ tírà tó kà tó wá yọ ní tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jáde àbá tó kó gbóngbó wa làásà wọ́n ṣe lè sọ yìí bóun yẹn ṣe sọ tí wọ́n kà mọ́ wọ́n ti kà tí wọ́n ti sọ. hayyakumullah. èyí tó ń sọ tó kà ń tó sọ jáde nì yóò jẹ́ wọn náà kà nǹkan mi ló fi dìfẹ́ǹdì ẹ̀ńtọ́sọ ni àbí kò dìbọ́ǹkẹ̀. àbá gbogbo wa ti sọ wá sí di wípé wọ́n bá ti ní à ń lòdì wá sí ọkàlùkù ti palẹ̀ mọ́ ọ̀rọ̀ tí ó sọ fáwọn èèyàn tí ó dùn mọ́ wọn tí ó fi gba owó lọ́wọ́ wọn. la ilaha illallah. kò ní fẹ́ sọ ọ̀rọ̀ tí ó sọ fáwọn èèyàn tí ó kàn wọn la tí wọn ní náwó fún. ọ̀kan nínú àwọn àfa ó ní kulbati mafahimul hayat wàbúdì láti mafahimul hayat àgbọ́yé ìsẹ̀mítà ńlò yìí àgbọ́yé ayé kéèyàn gbọ́ ayé yé pé kí ni wọ́n ń pè láyé ìgbọ́ ayé yé wípé báyé ti rí ní kulibati ó ti yíjú padà síbòmí ayé ti dorí kodò ayé ti kọ ẹ̀yìn síbi tó yẹ kó kọjú sí ayé ọ̀dà bíi tànámá. kulibati mafahimul hayat wàbúdì láti. وتغيرت في عصرنا الأشياء وتغيرت في عصرنا الأشياء àsìkò tá a wà lónìí ìta ń lò lọ́wọ́ تغيرت الأشياء gbogbo nǹkan ti yíjú padà ọjọ́ tànámá àwọn àfáà tò ní ọjọ́ tànámá ọmọ akéwù tò ní ọjọ́ tànámá nígbà wọ́n jẹ́ pé ńgbà táwọn ṣe ká ádámù ń bẹ láyé ìmọ̀ náà ni wọ́n fi fọ́ gbogbo ẹ̀ bí ṣe ádámù ti ń bẹ yẹ àwọn àfáà ń bẹ lé Haúsá àwọn ṣe Abubakar Gumi àwọn ń bẹ ń bẹ tọ́já sí pé bí ṣe ká ádámù báwọn bá ṣe fàtiwá kan lọ́dọ̀ wọn lọ́hùn bàbá ṣe ádámù ó sì dá a padà pẹ̀lú tíra rahimahumullah. èyí tí wọ́n kó sí i lẹ́nu èyí tí wọ́n lè báyìí lórí báyìí kọ́ lórí níjọ́ tí ọ̀rọ̀ di ọ̀rọ̀ kókè tí ṣe Abubakar Gumi ní kí wọ́n gé oní kókè lọ́wọ́ fatiwa tó ń ṣe lọ́hùn ṣé ká ádámù ní kò rí bẹ́ẹ̀ kí wọ́n pa ni ẹni ọba ti gbé kókè kí wọ́n pa ni Allahu akbar. láì ṣèjà
kò síjà kankan tí Ádámù ní lọ́dọ̀ tèmi kí wọ́n pa tí Abakiri Gumi kó ẹ̀rí wá tó fi jásí wípé inú sáríkù láàfin hadu sirkọ òun lá lò fún ẹni ó gbé kókè nílà ká ìnira yìí tiẹ̀ tí Ádámù ní bẹ́ẹ̀ kọ́ hadu kọ́tìlì lá lò fún ó ṣe déédéé ẹni torí pé ó fẹ́ pa èèyàn ó fẹ́ pa àwọn generation kan ni. ẹni tí gbogbo olóró ó fẹ́ pa generation kan ni èè. nígbà tí wọ́n padà lo final ní Saudiya tí Saudi ó padà lo final torí ọ̀rọ̀ àwọn méjèèjì náà ló dé Saudi lọ́jáde nínú pépà ìwé ìròyìn èyí tí káàkiri ayé nígbà Saudi kati Gumi kati ṣe Adama wọ́n padà fẹ́rí korí wọ́n rí wípé ti ṣe ká Adamu ní arjahul qawl òun lọ wọlé ni wọ́n fi wá ṣe wípé wọ́n á fòfin lélẹ̀ pé ni wọ́n bá ti gbé kókè ẹ̀ máa pa ṣe bí ìmọ̀ ní ṣe Adama lò èyí ṣe tó máa ń lo ìmọ̀ lónìí tẹ̀ ń bínú. tẹ́ẹ̀ nígbà farabalẹ̀ tẹ́ẹ̀ bí a padà sẹ́yìn ni ẹjẹ́ mímọ̀ dàgbà ẹjẹ́ mímọ̀ dàgbà sábà yọ ọ̀tẹ̀ ká yọ ọ̀tẹ̀ kú mbẹ́ babalágége tù ní àfa ni wọn. Masha Allah. ẹni tí ń ta kò wọn ti ń bá wọn jà ọ̀tá àwọn gẹ ọmọ àpá àfa ni. àwọn aláyẹ sì ń wò lónìí wọ́n ń tẹ́sítì máikrófóònù lẹ́ẹ̀kan nígbà tá à ń bọ̀ nínú mọ́tò hankọ̀ tí baba máa ń ṣe lónìí wọn àti bẹ̀rẹ̀ wọ́n kàn ń tẹ́sítì máikrófóònù yẹn pé ṣé yóò ṣiṣẹ́ dáa bí ò ní ṣiṣẹ́ dáa èyàn 1000 yìí ti wà lórí láì wọ́n ń tẹ́sítì máikrófóònù lásán. La ilaha illallah. ẹni ó lè rí fi wá 1000 2000 lónìí òun làwọn tí wọ́n bá ń ṣe kọ́mẹ́dì àbáwọn tí wọ́n máa ń ṣépè lera wọn lórí àwọn kìnìún àwọn DJ kìnìún kan ní TikTok àwọn ni wọ́n máa rí fi wá báwọn àfa mélòó ló lè rí fi wá bẹ́ẹ̀ ibi tẹ́tì àwọn èèyàn bẹ́ẹ̀ láìfù lọ́wọ́ báyìí èèyàn 2.3 2300 ẹgbẹ̀rún méjì àtọ́gọ́rùn mẹ́ta èèyàn iná ní ń wò wọn lọ́wọ́ báyìí wọ́n bá chẹ́kì owó lọ́wọ́ jásí wípé wọ́n bàbá bá ń ṣe nǹkan lọ́wọ́ ẹni yòówù tó bá fi ti programu sásìkò rẹ̀ yóò àfẹ́ tirẹ̀ tí ó máa àfẹ́ ti àwọn náà lọ́wọ́ báyìí. Gulibati mafaimul hayati wa bu'diyati wa tagayyarati fi asrina al-ashya'u. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń bẹ kíláàsì Yakimali wọ́n mi sí kíláàsì yàrá lónìí. Fasiriku jẹ́ torí pé mi tí wọ́n fẹ́ wò gan ìmí gan mi sí kíláàsì babalágége báyìí. wali wafa usaba jadon wali makiru akilu wali khida ọ̀gáka o. oníkálukú juwọ́lẹ̀ ìwọ bẹ̀rẹ̀ láìfù lásìkò tá a wà yìí kó gbogbo yóò léyàn ní táìmù tá a ń lò lọ́wọ́ lásìkò ní píríọ̀dù tí mo wà yìí tí ń sọ̀rọ̀ yìí. ẹnu èyí tí ń lò ẹnu àwọn tí ń bẹ pẹ̀lú mi yà yìí gan-an ó ti bá wọn ẹnu mi bá jáde yóò tún lọ́dọ̀ bàbá díẹ̀ yóò tún wá yóò tún padà wá pé ọmọ babalágége náà sáà ni a máa wo bàbá a sì máa wo ọmọ làwọn èyí tí wọ́n dúró òun bí wọ́n bá wọnú rẹ̀ yọ̀kan ó lè jẹ́ ẹni tó kọ́kọ́ wọlé òun náà jẹ́ nàmbá wá òun náà ni ó sì parí ẹ̀ tí ì parí. lọ́kàlẹ̀ ẹ̀dínkù lásàmánù làkọ́dà àǹtọ̀mọ̀ aláìyá musibatu wà bálà òun. gbogbo àwọn lọ́wọ́ mi sí kíláàsì tèmi nísìnyí bàbá wa parí sí bàbá tán wọ́n wà padà wá pé Yakimali wọ́n ẹsẹ̀ máa wá wò. ẹ dákun farabalẹ̀ babalágége tá a wá ń sọ̀rọ̀ rẹ̀ yìí tí wọ́n máa lọrin ni. Hayyakumullah. ibi lọrin bàbá wọn alibarika afa alimi ni ọ̀nà ṣe Adama. Masha Allah. ṣé ká Adamu ní nǹkan kan tí wọ́n ń gbé kí láyé tí wọ́n fi kú tó ju afa alimi lọ. òun lọ fà kún ní Adam Abdullahi Al-Ilory gbogbo bí wọ́n bá dé láyé àfi kún wọ́n fi Al-Ilory kún. Ìlọrin gbé ṣe Adama ga ṣe Adama náà gbé lọrin ga. Hayyakumullah. Ìlọrin bí ó di rẹ̀ ọ̀sọ̀ di nǹkan òun náà wá polongo lọrin káàkiri gbogbo ilẹ̀ Lárúbáwá láyé gbogbo bí tíra wọn dé tíra Mawlana Sheikh Adam ẹ̀ bá ńlá ibiri wọn ní Masar ẹ̀ bá ńlá ibiri wọn ní Saudiya ẹ̀ sì bá ńlá ibiri wọn ní Sudan ẹ̀ bá ní Tunis gbogbo bí makitaba ayé lẹ́ẹ̀tì bá ibi bá ti wá bá àfi kí wọ́n kẹ́ẹ̀ka Al-Ilory kó kọ́ ọ lọ ní ọjà dé ń bẹ̀. Masha Allah. kọ̀wá sí nǹkan tó gbé wọn ga tí Adamu lówó wọn à lówó. Masha Allah. àwọn gan ma sọ fọlọ́n pé ìfẹ́ owó má fún mi lówó èyí tó fún mi nínú mímọ̀ yìí àti bẹ̀rù Ọlọ́run yìí tó. Masha Allah. babalágége tó nínú olówó Adamallahu hayatahu. àwọn náà sì wọ́wọ́ káàkiri ẹ wá ti ẹ̀ dákun kó wá náà ní gbọ́ wípé léyìí wọ́n bá tan láìfù babalágége ní òbù bí tọ̀hún tan babalágége ní òbù bẹ́lẹ̀ yìí tan babalágége ní òbù ẹ dákun torí Ọlọ́run tani babalágége lù ń jìbìtì rí. Kò sí. Jálàbí wọn ṣe fẹ́ nìkan tí wọ́n gbowó lọ́wọ́ rẹ̀ Kò sí. ẹni tá babalágége yìí ṣe jálàbí kìí sáà fún jálàbí dípò tá lẹ́nìkan ni ọgbà mi lójú gbowó lọ́wọ́ mi. babalágége ò ní nǹkankan tó ju mímọ̀ yẹn náà lọ àtọ́lọ́hún wọ́n kọ́ máa ń kéwú kó sì ṣe ìbádà nínú mẹ́ríkàsì ń bẹ̀rẹ̀ ẹnu tí wọ́n jòkó tì nánu ìyẹn wá kí wọ́n máa ń kéwú ní wọ́n á ń tú kéwú fáwọn ọmọ alẹ́ kéwú á ṣe dìjà báwa wá ní sàbòsí láti dájọ́ òdodo táwọn èèyàn ò ní fi ọwọ́ bo òótọ́ lójú wọn wá gbé irọ́ lékè rẹ̀ wọ́n ní babalágége wọ́n náà bú sàábé àwa ni ẹ mú kílípù tí wọ́n ti bú sàábé jáde ẹnì kankan ò tí ì rí mú wádìí sí àyíbẹ̀kọ̀ àwa ti wá rí ẹni tó bú ànábì tó fi àbùkù kan ànábì gan fún rẹ̀. Sallallahu alaihi wasallam. bàbá wa tá ànábì sì ju sàábé lọ àbá ànábì ò ju sàábé lọ. Sallallahu alaihi wasallam. ó lè ta kó pé sàábé ju gbogbo everybody lọ àyíbẹ̀kọ̀ àlejò máa fà yín a máa gbọ́dọ̀ fa pé sàábé ju ànábì lọ kò sí ohun tọ̀hún tí ó fà àbẹ̀lẹ̀ rí gbé yàn ànábì ni bàbá gbogbo kó wa òun sì lọ gá gbogbo kó wa
àbẹ̀ kọ́ àwa rẹ̀ ni tí ń wí pé ìyá ànábì àti bàbá ànábì kí ló ń wọ́n ṣe lọ́wọ́ tí ó ní wọ́n ara rẹ̀ ó ní wọ́n ń sọ́fà lọ́wọ́ ó ní ìyá ànábì àti bàbá ànábì lẹ́nu ẹ̀ ó ní wọ́n ń sọ́fà lọ́wọ́ báyìí nínú sàárè ní barisabu kéèyàn wá pé ìyá ànábì ń sọ́fà bàbá tiẹ̀ wá rí lóhùn wá pé lóòótọ́ Ọlọ́run bá fi hàn wá láwa tá a jáde umar rẹ̀ tá a jáde umar rẹ̀ wípé ìyá ànábì àti bàbá ànábì ń sọ́fà lọ́wọ́ nínú sàárè bá a bá rí ẹ bá lè rẹ́síkìú rẹ̀ ni kéèyàn wá dá ká sọ jáde fáyé kájé kí gbogbo àwọn ẹlẹ́sìn mi ọmọ wípé ànábì tí wọ́n polongo tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ń jìyà lọ́wọ́ nínú sàárè tí ń sọ́fà lọ́wọ́ ẹni tí orí àti bàbá gbà sóhun náà wàá gbà wálẹ̀ ẹ worú àbùkù yìí àwa rẹ̀ nìkan kọ́ sọ jáde wípé wọ́n fa àbùkù kan nábì pé ìyá rẹ̀ ń sọ́fà àwa ń jàjà sàábé ẹ protest fan nábì àwa ń protest fún sàábé inú sàábé àtà nábì tá ń jura wọn lọ bẹ́ẹ̀ wọ́n bá dájọ́ kọ́ dájọ́ òdodo lórí gbogbo ntọ́ ọba dání sẹ́lẹ̀ ó tún dá ọba jọmí lójú fẹ́yìn tẹ́ ẹ jẹ́ àfa àsúfi ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àfa àsúfi tẹ́mi náà ń bẹ́ nù wa tọ́jà pé ntọ́ bí gbogbo wàhálà yìí ìpìlẹ̀ àsáàsù wàhálà tí ń ṣẹlẹ̀ lónìí àsáàsù rẹ̀ ni wípé ẹ gbọ́dọ̀ pé àwọn bàbá wa ní kèfèrí àbí àkàràmàkàlà ntọ́ pilẹ̀ jànú lọ́ba ní kí ló pilẹ̀ wàhálà láàrin bàbá Lágége àti gbogbo àwọn tí ń bá wọn jà òun ni pé ẹ má pa àwọn bàbá wa ní kèfèrí ẹ má láfa ǹda ọ̀wọ̀ náà ẹ má láfa àbí gọ́ọ̀rì ọ̀wọ̀ náà ẹ má pe àfa àkókòrò ń kèfèrí ẹ má pe Bàṣárù Àdáńgbá ń kèfèrí ẹ má pe gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ ẹ má pe wọn kèfèrí torí pé wọ́n ṣe la ilaha illallah wọ́n sì lo tẹ̀sùbá ẹ má pe wọn kèfèrí èyí ni tó pilẹ̀ ẹ̀dá látara àjà níbi ìjà wọn tí wọ́n ń bọ̀ wá tí ń bọ̀ wá ibi ìjà wọn padà dé dúró nínú èyí ṣe tá a padà sí asílù usul ibi tí nǹkan ti pilẹ̀ pilẹ̀ tá a padà síbẹ̀ láwa tá a jọ ń súfí káwárọ̀ ń súfí náà káwá jáde pé àwọn ò búṣà abẹ́ o àwọn àfáà kan búṣà abẹ́ bóun náà tẹ̀lé lẹ́gbọ̀ọ́ balọ̀ ọmọ wípé ẹni tí ń gbèjà tasawufu táwa ń bẹ̀ tá a fi ń pera wa tí ń gbèjà àwọn bàbá àtàná táwa náà jọ ń pè wọ́n mára wa fáwọn bàbá wa ẹni ọ̀hún ni wọ́n fẹ́ dájú kọ ni bàbá dájú kọ rú ẹni báwọn tí wọ́n náà bá kún wa lọ́wọ́ ọ̀dọ̀ rẹ̀ náà wọ́n ń padà bọ̀ yóò wá di wípé òkìltù yawma ukila dawru lẹ̀ abúlé bàbá Ṣékù Yàyà ni wọ́n pòwé náà rahimahullah ẹnu ara ti gbọ́ bàbá ní òwe lárúbáwá ni wọ́n ní màálù pupa màálù dúdú àti màálù funfun wọ́n ní wọ́n ń bẹ lágbo àwọn kìnìún Mọ̀lánà Ṣékù Yàyà ni wọ́n pòwé náà fún wa wọ́n ń bẹ lágbo àwọn kìnìún nígbà wọn bẹ lágbo àwọn kìnìún ẹkùn àwọn ẹranko tí ì jẹ nǹkan wọn wá jọ ń bẹ mẹ nígbà wá dijọ́ kan ní kìnìún àtàwọn àkókò wa ń sọ fún màálù pupa nígbà wọn màálù pupa ó ní pé wọ́n jọ wá àwọn tiwa náà pupa lòun náà ó ní para wa ní ó ní bẹ́ẹ̀ ni ó ní níta abẹ́bẹ̀ owó ní problem ó máa bẹ lábẹ́ àbò wa nínú fíìmù àtiwa lọ́ọ́ máa wà àmọ́ bá wa ṣe gbogbo ọgbọ́n tá a fi tó fi bá wa tan màálù funfun wa wọ́n pàdé àpòpọ̀ pẹ̀lú màálù pupa kọ́ bá wọn tan màálù funfun wa báwa tán wa abẹ́ jẹ́ lórí mi ń pa wa ní màálù pupa bá lọ lè tan màálù funfun wa nígbà tán wa ó kó ọgbọ́n wọn sẹ́nu kìnìún làwọn kìnìún bá pa ni wọ́n bá jẹ màálù funfun nígbà ya ọjọ́ lọ ó tún dijọ́ kébí ń pa wọn wọ́n tó pè wípé ìwọ màálù pupa wọn ni náà ó lè yí tó kù níṣẹ́ ọmọ pé ẹran náà làwọn máa jẹ màálù sì ń bẹ nínú ẹran táwọn máa gbádùn jù báwa tán màálù dúdú wa wọ́n bá tàn wá àpá àwa àti ẹlòkù tájọ máa wá sáyé lọ a máa gbádùn ara wa nígbà wọn sọ bẹ́ẹ̀ ó ní sẹ́kọ̀jù bẹ́ẹ̀ lọ níbẹ̀ ni sẹ́kọ̀jù bẹ́ẹ̀ lọ níbẹ̀ ni wọ́n bá tún lọ lè tan màálù dúdú wa ó lè tàn wa nígbà tán màálù dúdú wa wọ́n tún pa màálù dúdú náà ọjọ́ wa lọ èyí ń jẹ́ ọ̀rọ̀ fún gbogbo àwọn tó jẹ́ òun súfí tí wọ́n ń pè yín lọ́tún pé ẹ dìde kẹran àwọn lọ́wọ́ against Bàbá Lágége tó jẹ́ òun súfí ẹgbẹ́ yín tọ́jẹ́ onísúfí ẹgbẹ́ yín tó sì ń dìfẹ́ǹdì tasawufu bi kulli ma'na al-kalima ọwọ́ di wípé wọ́n pa ńgbọ̀ ya tọ́jọ́ lọ ni wọ́n bá pe màálù pupa wọ́n màálù pupa wọ́n ní náà wọ́n náà máa pe ẹran là á máa jẹ á ní nǹkan mi tá a jẹ ayé jiyàn ayé jẹ ká ayé jẹ sẹ̀mó ẹran là á jẹ ó lóun máa ojú rẹ kó wọn ká pa màálù funfun ó ní bẹ́ẹ̀ ni òun náà lòun tàn wá màálù dúdú ńkọ́ olóhùn lòun tàn wá àwọn gbogbo ń tá jẹ àrí kọ̀wá sí ń tó kù ọjà àwọ̀ yìí náà ìwọ náà ló kù tá jẹ torí náà kọ́ palẹ̀ máa kú rẹ lónìí ní màálù pupa bá wókè ló wulẹ̀ ọwọ́ bu ẹkún ọwọ́ ní òun gbà pé òun ti kú lónìí kò sí nǹkan kan mọ́ àbẹ́jọ́ wọn sọ̀rọ̀ kalẹ̀ fún àwọn èèyàn tí ń bọ̀ lẹ́yìn òun wọ́n lè mọ̀ wípé àyè gbàbọ̀dé fara alẹ́ ẹni àyè sì gbàbọ̀dé fúnra ẹni gbogbo ń súnfí lọ́yẹ̀ pé la ilaha illallah lájọ́ ń ṣe tó sì jẹun ní kéwú tọ́wọ́ ajá pé Bàbá Lágége lòun náà ń fẹnu gún lórí tí ń lọ yìí àlùbáríkà àwọn àgbàlagbà tó gbaṣẹ́ fún ọyọkú lára rẹ̀. lèlá ilẹ̀ kamal àwọn tá à ń jọ Bàbá Lágége kódà àtúnfẹnu sọ wípé gbogbo ohun tí bàbá wa wí àfẹnu sọ wípé gbogbo ẹ̀ ní sọ̀wá ọmọ Bàbá Lágége ní sọ̀rọ̀ yìí àpé gbogbo ẹ̀ lọ́ra ìtì torí kò sí ẹ̀dá kan tó lè ra ìtì tán
gbogbo àwọn àhímà gan tí wọ́n ti lọ wọ́n làwọn ráìtì tán nùsíbù wà nọ́ọ̀tì ó ní gbogbo wa là á máa ráìtì á sì máa ṣe mistake ńgbà míì àmọ́ ààrẹ nìkan kọ́ yọ mistake Babalágége jáde àfi ebú àtẹ̀gbè ọ̀dà fún akálẹ̀ ni tí ó yọ mistake jáde ó sì mú ẹ̀rí wá tí ó fi gbé eléyìí mistake lèyí làwọn náà bá tún kéwú lára ẹ̀ ọba sọ bẹ́ẹ̀ ẹgbẹ́ ọ sọ bẹ́ẹ̀ lọ́ba ní nítorí fẹ́ wí ni pé ukiltu yawma ukila dhawul abyad màálù pupa lọ́wọ́ sọ ó ní wọ́n ti jẹun náà ó ní jọ́ wọ́n ti jẹ màálù funfun níjọ́ wọ́n ti jẹun jọ́ wọ́n ti pa màálù funfun wọ́n ti pa òun náà àsìkò òun ní ètò àsìkò òun lọ́wọ́ tó lónìí àmọ́jọ́ màálù funfun ti kú lọ́wọ́ náà ti máa pé kó padà kàn án. Masha Allah. Babalágége ni wọ́n ń dì má lónìí àyè ẹ̀kọ́ tí gbogbo yín náà yíyọ̀ lẹ́nu dunnú lérí kí sí àwọn àgbàlagbà tàná ọmọ bàjẹ́ wọ́n sọ bàbá di síyà tí bàbá yẹn sì ṣe síyà tí wọ́n ṣe tébù wọ́n sọ wọn di síyà ní torí pé ń sọ báyìí ń ṣe gbá ń ṣàwo èyí tẹ́mi sì fẹ́ ká máa ń bẹ̀ ní ọ̀rọ̀ síyà ọ̀sọ̀rọ̀ síyà gbogbo ohun tí ń bá ń jẹ́ alùsùnà táwa náà ń bẹnu wọn tó bá ti wí pé kèfèrí ni síyà ó ti kàfàrà àwọn sàábì ànábì gan òun ká ti bú ànábì ẹni tó ní kèfèrí ni ìjọ síyà tẹ́kọ̀ ti bú àmárù ọmọ yásírù ni ẹni tó ní kèfèrí ni síyà tẹ́kọ̀ ti bú Salmanu Farisi ẹni tó ní kèfèrí ni síyà tẹ́kọ̀ ti bú Mikdadu bun Amr ẹni tó ní kèfèrí ni síyà ó ti bú Abu Zarr al-Ghifari Abu Musa al-Ash'ari gbogbo orú àwọn yìí ó ti bú wọn torí gbogbo wọn àwọn síyà ni wọn gbogbo àwọn tí mo kàálẹ̀ tó jẹ́ kìbáàrù sọ̀hábà nínú sàbí ànábì gbogbo àwọn tí mo kàálẹ̀ yìí síyà ni gbogbo wọn ẹni ọba ti wá ní àwọn síyà yẹ kèfèrí ni wọn ẹni ọba ti wúlẹ̀ kó kàfàrà wọn ó ti kàfàrà àwọn sàábé ànábì tóun náà bú àwọn sàábé ẹjẹ́ ni wọ́n fa kókè ni wọ́n pè ẹjẹ́ aṣọ dí ẹjẹ́ lọ sí làákàyè ẹjẹ́ lè ṣe làákàyè. Kúlì bá ti máa fa ìmúlẹ̀ àyà tí wọ́n bú ìlà. kò sí wàásì kan tá a ṣe tójú kí a lọ lè mọ ti ń ṣe wá ká sì mọ ibi tá a lọ. Wàtàgé yàrá ti fi àṣírí náà ìyá àṣìyá. gbogbo àwọn ọmọ rẹ àwọn ọmọ inú ilé rẹ ọmọ yìí ọmọ tí o ti kúnlẹ̀ kí ọmọ yìí ọmọ tó ti pè ọ́n kèfèrí ọmọ yìí ọmọ tó jásí wípé bẹ́ẹ̀ lómi ẹ̀ bá kú tán ní ìsìn tó jẹ́ ìmáàmù nísìn ọba kú tán ogun rẹ̀ ọ̀rá rẹ̀ ni orúkọ sọma tí ó jòkó mbẹ aláyè kèfèrí òun ní jòkó mbẹ. Fàṣíríkù jahalun. Fàṣíríkù ẹni ọba jọlọ dodo bíi Babalágége jahalun aláyè màkà ni wọ́n pè é. Wálé wá fún àwọn ìṣẹ̀dá tó. wọ́n la láyè màkà ni ṣé kàyẹ kàyẹ máa pé aráàwù kan ni Babalágége ń lò ráàyè àwọn nǹkan ni wọ́n ń lò tí wọ́n fi ń kọlu ráàyè tí ọ̀dà lọ́dọ̀ àwọn kan ráàyè tẹ́yìn gbé wáyé ọ̀dà alùsùn náà gbogbo wa lóòótọ́ àmì èyí ilé ẹ̀fà alẹ́ púpọ̀ a ṣe wá kúnlẹ̀ táwọn náà a ṣe wọ́n náà torí pàdé rògbà a ṣe wọ́n náà torí wípé à ń ṣe àṣàlátù fún ànábì a ṣe wọ́n náà torí pé à ń ṣe fìdá irú èyí tá a jòkó tì yín nísì a wọ́n náà báyìí lérí tá a jòkó fìdá báyìí nísì. lọ́dọ̀ tí wọ́n. nígbà wá rí báwọn ẹni wá ní òkè à ní wọ́n náà níta fi máa pa à ní wọ́n náà ráàyè tí yín ẹjá lọ gbé ráàyè àwọn síyà wa káwá fi nàá tó ti ń pé níta àwọn síyà láà ní wọ́n náà ọmọ ìyá wa sì làwọn náà ló sì lámù ọyọ ẹ̀gbọ́n àbá láà ní wọ́n náà àgbà tí wọ́n bẹ̀rù tọ́yà báwọn bá ní túlá bá àníwọ̀n àníwọ̀n náà báwọn bá ní bí sòkòtò fòókè àníwọ̀n náà sáwọn ọ̀hánà fún wa àgbà tiwọn èyí tó bá lé lọ́dọ̀ tiwọn adúlẹ̀ tó bá tún dẹ̀ lọ́dọ̀ tí àmọ̀ tí yín nà fúnra wa. Fàṣíríkù jàlú wàlúwàfà wùsàfà jàdó. wàlúwàfà àti bàbá wa ní tẹ̀gbá ẹlẹ́kùn ẹ̀ má bínú torí ọlọ́run jẹ́ àdìgbẹ́ wàlúwàfà ẹni bá lè gbà lọ́dọ̀ àwọn àgbàlagbà tí ó sì jàǹbá wọn tó pé àmọ́ ná àwọn àgbàlagbà láyé tá à ń lò lónìí bàbá jàtù òmùgọ̀ nírú ẹni bẹ́ẹ̀ ẹni bá lóun fẹ́ dìfẹ́ǹdì àwọn bàbá àwọn òun ọ̀fẹ́ kún ó kó àwọn bàbá àwọn kókó wọn rúgà òmùgọ̀lẹ́ ni bí ọmọ jẹ́ òní gbẹ́ lójú wọn. Wàlímákìrù àkìlù. Wàlímákìrù àkìlù ẹni tí ó ní làákàyè lásìkò tá a wà yìí ẹni ó bá ní mákìrù ẹni ó bá lè ṣe Maradona òun ló ń làákàyè àsìkò yìí ẹni bá lè gélé gòfà tó lè Maradona wa tó lè bọ́wọ́ bo nǹkan tí ó parọ́ fún wa tí ó pa aláró fún wa tìbílẹ̀ yìí la wà abáwá gbà nílẹ̀ yìí la wà tí wọ́n ti sọ wípé ilé òòsà ń bẹ lé ọba ilé àfa àlímì tìbílẹ̀ yìí la wà jọ́nà mélòó lọ́ọ́ máa lọ ní dìde jọ́nà tẹ̀bílẹ̀ yìí la wà tí wọ́n ti ní àwọn sàárè tí ń bẹ sàárè àwọn lọ́balọ́ba ń lọrin ebi jòrí náà tún sọ fún wa wípé sàárè ń bẹ ní wọ́n ń bọ sàárè tí ó sì rí bẹ́ẹ̀ kí la ṣe fẹ́ni tó ní wọ́n ń bọ sàárè àbẹ́ni wọ́n ń bọ òkè sóbí kí la ṣe fún ọmọ lọ́rin orí nǹkan kan sí ilẹ̀ yìí la wà tí wọ́n ti láwọn bàbá wa ìmáàmù àgbà wọ́n ní kèfèrí ni wọ́n lẹ́nu wa wọ́n ní gbogbo àmọ́ mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ní kèfèrí ni wọ́n wọ́n ní bàbá wa Sheikh Adama kèfèrí ni wọ́n ọlọ́run jẹ́ balẹ̀ dáadáa wọ́n ní bàbá alágbà kèfèrí ni wọ́n wọ́n náà fún wíìlì dín pàkátà wọ́n ní kèfèrí ni wọ́n lẹ́nu ọlọ́run ilẹ̀ yìí la mà wá ń jọ́nà àmàrọ́ máa lọ́ni kó ṣe nǹkan kan kí ni Babalágége ṣe tọ́mọ lọ́rin náà ń bẹ nínú ẹni tó ń kó bù wọn. wàlíwàfà wùsàfà jàdó wàlímákìrù àkìlù wàlífìdá ọ̀zákà ó. ẹni bá lè lo ètè lásìkò yìí ó ń tọ̀ ọlọ́gbọ́n ẹni ọba mọ ìgége òun lọ́gbọ́n lásìkò yìí àmì ẹ̀rọ lè má kéde kan o láwọn náà tọkọ zaman. làwùjọ ìrìn ti kò dá sàmánù làkọ̀ tó bá jẹ́ pé àsìkò tá à ń lò lọ́wọ́ yìí bọ́lọ̀ ń bá farabalẹ̀ àfa tó bá yẹ pé àsìkò tá à ń lò lọ́wọ́ yìí bọ́lọ̀ ń bá fún àsìkò yìí
ní ààyè 1 minute láti sọ̀rọ̀ pé ìwọ àsìkò 2025 20th century tá ń lò yìí ọ̀yá tiẹ̀ wí kíní kan kí n gbọ́ bọ́lọ̀ ń bá ní kásìkò yọ sọ̀rọ̀ ntí ó sọ ni pé. antum alayya musibatun wa bala'un. antum ẹ̀yin mùsùlùmí ìgbà ó sọ pé alayya musibatun antum musibatun alayya ẹ̀yin mùsùlùmí ẹ̀yin gangan ní ìṣòro tó ń ní ẹ̀yin sì làdánwò tí òun ní àdánwò tó ń fèsì ẹ̀yin mùsùlùmí ni ìṣòro tó ń fèsì ẹ̀yin mùsùlùmí ni torí wípé dìfẹ́ǹdì òdodo yọrọ ló kù tẹ́ ń dìfẹ́ǹdì gbé ọ̀rọ̀ sójú ibi tó yẹ kọ́rọ̀ lọ ibi tí ọ̀sọ́rọ̀ lẹ̀ ń gbọ́rọ̀ sí èyí ni wàásù tí a ṣe ní àyè. ayakumullah. níbi àwa tá à ń jẹ́ ń súnfí ẹ má jẹ́ àtẹ̀lé lẹ́gùn falọ́ o. gbogbo àwa onísúnfí ẹ má jẹ́ àtẹ̀lé lẹ́gùn falọ́. ẹ jẹ́ àdúró níbi sí àwọn bàbá wa. ẹ jẹ́ àdúró níbi sí àwọn bàbá wa tí wọ́n sọ̀rọ̀ ọlọ́mọ fi nǹkan sí babalágége. ọlọ́mọ fi nǹkan sí babalágége fún wa. ẹni ó lè irú wọn mélòó lẹ́ni tí ń ṣiṣẹ́ tàn sí táwọn yìí. Inshallah. ó gbé yín tó di wàhálà tó di nǹkan yìí wàláhì sí àwọn àgbàlagbà wípé wọ́n máa wo òun lọ pilẹ̀ gbogbo ẹ̀ tó fi débi tí ebi ó sì dé gbóhùn náà kò sí kẹ́lí máa pé bàbá bu sàábé wọ́n lọ ní bẹ́ẹ̀rẹ̀ ni wọ́n wọ́ ọ lọ́bẹ̀ láti gbé hatred wọn sí ẹ̀mí àwọn èèyàn àtàwọn tí ń jẹ́ ìjọ wọn. Inshallah. alẹ́ nílé kéwú lọ́tọ̀ọ̀tọ̀ adabiya ń bẹ marikazu ń bẹ sọmọra ń bẹ abagido máa ń bẹ tàwọn alẹ́ ń bẹ ayébẹ̀kọ́ àmọ́ gbogbo asúfin ni wa bá a bá rẹ̀ ń pati ilé kéwú ó yẹ ká sọ̀kan ní pàtàkì sọ́wọ́fù tọ́jẹ́ sí àwọn bàbá wa ká má yí àlọ́tọ̀ọ̀tọ̀ ń bẹ ni tá a bá yí àlọ́tọ̀ọ̀tọ̀ ń bẹ ni nta n pe wọn ma wo wọn padà wo tẹni kan ò ní rí nǹkan kan tọ́ ka ko duuri àwọn baba àwọn nílànà. Inshallah. Wasalaamu alaikum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatulahi.